Yorùbá Sunday Igboho ó lọ sí Ìlọrin o ó sì ṣe é dé Kwara ní abẹ̀rẹ̀ sí ní èlì ẹ̀ ariwo ajagun ńlá mọ̀ wọlé ajagun ńlá mọ̀ wọlé láì tí ìjáwé oyè àmọ́ bí wọ́n ṣe mítìnì rẹ̀ lẹ̀ wọ́n sàn ń pariwo ajagun ńlá ilẹ̀ Yorùbá. ṣé ẹ mọ̀ pé nígbà tí Sunday Igboho gbọ́ igbe àwọn ọmọ ìyá rẹ̀ ní gbogbo ọ̀nà òkè onígbín ni lókè ọdẹ ní gbogbo ibi táwọn báńdíìtì ṣe ń ṣọṣẹ́ ní gbogbo gómìnà ni wọ́n ti ké sí Sunday pé kó gbà wọn ọlọ́mọ sí o ẹnikẹ́mọ̀ gbà làágbà ní bá ń ta mọ́ra kó wọ́n lọ ọ̀pẹ́ kò jìnlẹ̀ ẹlẹ́rẹ́ nìkan tún fóònù gan-an wọn ní ẹ mọ́ wàá lọrin o wọn ní lọrin èsè ilẹ̀ Yorùbá o ọwọ́ arẹ́rìn músẹ́ ọ láwọn ọmọ ìyá mi mo fẹ́ wá bá ń bẹ̀ wọn ó sì gbà mí lálejò eléyìí ò tí ì sọ tán nígbà tí ó ṣe ó tún gbé lórí ìkíní ẹ̀rọ fóònù tẹ́ ẹ̀ máa gbé káàkiri kí Sunday Igboho ọmọ wà ó bọ́ bá wá Kwara kò ní farare lọ wípé bíbà iná bì ilẹ̀ Yorùbá ọ̀tán ohun tá a fóòkù lòkú bá gbà làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní pariwo gómìnà pé gómìnà ní o ló ní Sunday ọmọ wà ó gómìnà ọ̀fẹ́ kọ́ jẹ́ kí ìlú àwọn ó tòrò ní o. At the end of the day ìjọba gbọ́ wọn ní ẹjọ́ Sunday ọmọ adé máa rí ni ajagun ńlá ilẹ̀ Yorùbá wọn ní ọmọ kó gbogbo àwọn ìsọmọgbè rẹ̀ bọ̀ fúnra gómìnà ló pé owó tì ní ọmọ bọ̀ ìlú mẹ́tàlélógún ìní Sunday Igboho dé tí wọ́n yẹ̀ sí wọ́n pọ́n lé gbígbà wọn bí ọmọ tuntun òòjọ́ àfi bí wọn èé bá ti yọ̀ ọ́ mówó àfi bí wọn èé bá ti yọ̀ ọ́ mọ́sù gbogbo ayé ló sọ Sunday Igboho wọ́n sọ di ọmọ tuntun bí wọ́n ṣe gbọ́ pé ọ́ ń bọ̀ o lásán àtọ́mẹ́kẹ́ àtàgbà àtàwọn ìyá arúgbó àti gbogbo wọn wá tò sójú títì ẹnìkankan ò ṣiṣẹ́ mọ́ ní gbogbo Kwara State ẹni tó lè lọ́rú ẹ̀ àmọ́ tó lè ṣẹlẹ̀ lọ́la ṣùgbọ́n lọ́wọ́ yìí àwọn èèyàn ò tiẹ̀ fẹ́ gbọ́ nǹkan mí ní Kwara State mọ́ kódà bí gómìnà kan bá lóun ò ṣe tiẹ̀ ayé ọ̀fẹ́ lè kọjú ìjà sí irú gómìnà bẹ́ẹ̀. gbogbo ilẹ̀kùn létí àǹtí gbogbo ẹ̀ pátá ni wọ́n mú Sunday Igboho wọ̀ ó débì kan mìírí wọn ló nílé ìkọ́ wọn ni wọ́n ti pa ọba lé ilé ìkọ́ àwọn ni wọ́n ti gbé lọ. ó ní bí iná ọba láwo kò lè gòkè odò ọláwa là ń ṣera wa o nílẹ̀ Yorùbá àwọn tẹ́ ẹ rò pé wọ́n ń gbé ọmọ yín wọ́n ń gbé ìyàwó yín wọ́n ń gbé akínní yìí ọláwọn ọmọ wa náà wà láàrin wọn ó náwọn lágbóde gbà lágbájá ẹ̀ ó ti lówó kòkó lọ́wọ́ lówó lọ́wọ́ ẹ lọ́ọ́ gbé ó ní gbogbo àwọn ọ̀dàlẹ̀ tí ń bẹ láàrin wa nílẹ̀ ó mú àwọn èèyàn ní àṣẹ o tọbatọba wọn ṣàṣẹ wọn ní tá a bá paná àwọn ọ̀dàlẹ̀ tí ń bẹ láàrin wa tán á wà lọ rèé bá ẹran wí alákọ̀ọ́jú ìjà sáwọn ajínigbé wọn ni wọn ó sì ti mọ̀ pé ó di ọ̀hún wọn ní gbogbo ohun tí wọn bá pè ní ọ̀hún ẹnìkan kì í jẹ́ onílẹ̀ Yorùbá dọ̀hún. ó sì ń fi wọn lọ́kàn balẹ̀ o ó ní bàbá gbogbo àwọn lọ́balọ́ba yẹn ní kọ́kọ́ lọ gbàrí wájú ó délùú kan bú ẹkún wọn nílùú tutù ó nílùú yìí ó sì padà yóò tòrò bí omi àfàárọ̀ pọn o ó ní tí kẹ́kẹ́ kan ò ní lura wọn wọn láwọn báńdíìtì ló tú bẹ́ẹ̀ wọn ní sanwó sú wọn ní kálukú bá sáfẹ́ àsálà fẹ́mi àná tẹ́ ẹ̀ bá gbàgbé 80,000 ní àwọn ọmọ ogun Sunday Igboho báyìí láàrin ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ kejì tó kéde 80,000 àwọn 25,000 kan wọ́n tún process fọ́ọ̀mù wọn lọ́wọ́ tí ó fi jẹ́ 105,000 kò tí ì sí onílẹ̀ Yorùbá ẹni tó ní ọmọ ogun ẹ̀ tàbí tá a bá ń parọ́ fúnra wa lókù náà ló fi jẹ́ pé ajagun ńlá tí wọ́n fẹ́ gbélé lórí wọn ó tó gbà akíkanjú